Hi guys, I welcome you all to SP Media TV.
àpẹẹrẹ èèyàn wọn gbójú lílà láláwo. Àti gbogbo àwọn èèyàn tó wá bá wa ṣe ọdún òṣèlú tó lónìí. Akí bàbá wa kábíyèsí Olúfẹ́mi àbí olówó yọ olú tìlú òṣèlè. Bàbá ìlú yóò ní bàjẹ́. Epo a máa ké bí epo. Ajìrì ẹja máa ké bí ẹja. Èèyàn máa fọ òbí ènìyàn. Àgbà tọwọ́ àlàbòsù àti gbọmọ lára. Ẹni tó ti bí òníyàn kú. Ìlú yóò ní bàjẹ́. Ìlú yà tù wá lára. Ìlú yóò ní gbóná mọ́ wa lára o. Gbogbo tí oníkálùkù bá dáwọ́lé nínú ìlú yìí a máa júṣe o. Àwọn ọlọ́jà ń tà. Oníṣòwò á jèrè. Àwọn tó ń ṣiṣẹ́ ọba akọ́ ọba àdá ọba ní sáwọn lẹ́sẹ̀ o. Gbogbo àwọn olóyè pátápátá aburú ní ṣẹlẹ̀ sí yìí o. Àwọn àlejò tí wọ́n wà ní ìlú yìí ibi ò ní kan ẹnìkan ọ̀kan o. Aláàjì Ìṣẹ̀dú Àlàó tí wọ́n bá wa ṣe èrè ní ọdún yìí ẹ ní dààmú ẹ ní rí wàhálà ajá kì í jámọ lẹ́yìn ẹkùn. Láṣẹ Fágírímádé àwọn èsì kan rí. Láṣẹ gbàgẹ̀rẹ̀ múdà. Ọwọ́ òtálẹ̀ gbogbo. Ẹ̀rín rẹ̀ sí lẹ́nu ọká. Àmọ̀ràn rẹ̀ sí lẹ́nu èrè. Bára mọ́lẹ̀ nìkan ló fohùn gbogbo ṣàgbàmọ́ra. Ajá abẹ́rin tó yanrí ọ̀la. Ọ̀tà ni wọ́n ní jẹ́ kó yanrí ògbó. Ẹ̀bọ̀ wọn ní kó ṣe. Ìyẹn gbẹ́bọ̀ ní àdó gbárùkọ. Ó ṣe mo yanrí ọ̀la o. Mo yẹ tirẹ̀ o. Ayọ̀rí ọ̀la ayọ̀ tirẹ̀. Àwa yanrí ọ̀la ayọ̀ ta ikú. Ayọ̀rí ọ̀la orí òpó orí atọ́ orí ire ló máa bá wa o. Tí wàá dá a ṣe lọ́dún la máa ṣe lẹ́ẹ̀mí o. Bó ṣe máa rí nìyẹn o. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Ọkùnrin àkìkì ní mọ́lọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹrù tó jẹ. Bíbá fún wọn lókùn fẹ̀. Wọ́n sunkún aláìláṣẹ lẹ́nu. Eléyìí tẹ́wì ayé bá wí. Òun lè gbà ọ̀run máa gbà. Ẹnu awo làṣẹ wà. Eléyìí tí mo wí lé ní ẹ̀wù ayé lórí. Ẹgbàrún àpòdì ọ̀run gbà. Bó ṣe máa jẹ́ nìyẹn.